Ti ẹni mo jọ ṣe. Wèrè tí o ṣiṣẹ́ tó ń nà ni èmi mo máa pa ẹ́ bó ṣe wà ẹ́. Èmi mo dẹ̀ máa pa ẹ́. So ẹlẹ́dàá mi ló pèsè gbogbo tó wà nílé. Ẹ fún wa ẹlẹ́dàá mi àti ẹ. Kí láǹfààní ẹlẹ́dàá tó ní tó rí lò. Ẹlẹ́dàá iṣẹ́ àwọn abẹ́ ó kàn dógúdúkú ni. Èmi ni mo lò ó. Mo utilize ẹ̀fẹ́ mi àti ẹni náà. Mo bí mo dá. Ilé bó ṣe wà èmi máa pa ẹ́. Ó ti yé mi sí pé ọkọ àti ìyàwó jọ ni ọkọ ẹni. Mi ní problem pẹ̀lú. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Lónìí, àjò ni mo mú wá fún yín tí mo ní kí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò, ká gbé e lọ. Kí lẹ̀yin rí nípa àjò fẹ́yìn tí ẹ bá ti wò? Fẹ́yìn tí ẹ bá ti wò, ẹ tètè lọ sórí Yorùbá Plus báyìí kẹ́ ẹ lọ wo àjò. Wọ́n ti upload láti bí ó ń lọ pé ọjọ́ méjì báyìí. Àmọ́ mo ní láti mú wá fún yín torí wípé mo máa ń rìn káàkiri láti wo fíìmù, àmọ́ mi kì í sábà lọ sí àwọn eléyìí tí ó bá ti ń ṣe persona, tí ó ti ń ṣe pé àwọn òṣèré yẹn ló ní, gẹ́gẹ́ bí Àníkẹ́ Àmì TV, bí Dámilọ́lá Òní TV, tá a máa mọ̀ pé wọ́n máa ń ṣe fíìmù tó múnádóko, tó máa ń ṣe eré àgbéléwò tó múnádóko. Yorùbá Plus ni mo ti wo eré. Ó yẹ kẹ́ ẹ mọ̀ ìdí tí mo fi wò ó torí pé èèyàn tiwa wà náà ọmọ tiwa, sista tiwa, Àníkẹ́ Àmì wa ni. Àmọ́ ṣé wàá rí fíìmù yìí, eré àgbéléwò yìí, ó make sense gan-an ni. Ó ṣe kí ni? Ó dùn gan-an ni. Kí ló lè fà àjò obìnrin kan pẹ̀lú ọkọ méjì? Kí ni nǹkan tó gbé wọn débẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ̀yin tèmi, ẹ ní láti lọ sí orí Yorùbá Plus láti lọ wo àjò. Ǹjẹ́ ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ pé Àníkẹ́ Àmì ti ń ọlọ́kọ méjì nínú fíìmù yìí. Kí ni nǹkan tó fà? Ẹ wo ẹ̀yin tèmi, fẹ́yìn tí ẹ bá ti wò, òṣèré wo lẹ fẹ́ràn jù nínú gbogbo wọn? Ṣé mo mọ̀ pé Àníkẹ́ Àmì number one. Ṣé ẹ nífẹ̀ẹ́ bọ̀dá wa náà, bọ̀dá Kọ́láwọlé Ajéyẹmí, ọkọ Títí Tóyìn Abraham náà ni, àti bọ̀dá kejì yẹn mi mọ orúkọ tiwọn. Ṣé ó yé yín? Tọ́pẹ́ Àrẹ̀mú náà wà nínú fíìmù yìí. Mo kan sára sí gbogbo wọn. Ṣé ẹ rí Àníkẹ́ Àmì? Báwa tá a bá ti wò, kí èèyàn yàndì bẹ́ẹ̀ yẹn, kọ́mọ obìnrin yàndì bẹ́ẹ̀ yẹn, kó máa gbọ́ràn bẹ́ẹ̀ yẹn. Ó yànjú ó tún pààrọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ ní láti tètè lọ wò láti ṣe kí ni? Láti kẹ́yìn náà, wọ́n ní ìròyìn ò tá mọ̀júbà. Ẹ̀yin náà ẹ lọ wò fún ara yín, kẹ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Kí n tó rètí ẹ jẹ́ ń fún yín jẹ díẹ̀ sí, kẹ́ ẹ rí nǹkan tó ń lọ. Wáyọ̀ àlè nù lé mi. Ìwà tó ti wá bí inú lé mi. Nǹkan tó ṣẹlẹ̀ ní mi mọ kókó mi mọ anything. Ó gbé ọkọ ẹ wá ṣe bí inú lé mi. No, ọkọ mi kẹ̀, no never. Ìwọ lọkọ mi, ìwọ ni. Èmi ni ìyàwó, òun ni ìyálé, because òun ló kàn fẹ́. Àtàtìgbà tó ń fẹ́ òun, wáyọ̀ àlè nù lé mi. Ìwà tó ti wá ń fẹ́ èmi náà, wá gbé òun wá ká omi ní inú rẹ̀. Tọmọkùnrin bá ti pa mí mọ́ nílé. You understand? Ṣùgbọ́n pé as a young lady, you know different people. Tó bá yọ sọ̀rọ̀ ìgbà yẹn, mi ò tí mẹ́tọ́ lọ yan fún mi náà méjèèjì. Tó gbogbo ẹ̀ blurry ìgbà yẹn, mi ti ẹ̀ mọ́ Tó ti wá mọ̀, ọ̀rọ̀ máa jẹ́ give and take láàrin. Yes. Wọ́n kò ní tọ́jú. Ìfẹ́ pa mi. Okay. Torí mo rí bí ẹni pé mo máa kú àbí. Ẹ̀yin tèmi, ohun lẹ ti rí yẹn. Kí ló ṣẹlẹ̀ gangan? Nǹkan tí wọ́n bá débẹ̀ tó fi wá di pé ọkọ méjì tó wá ń di ọkọ ìyálé, ọkọ ìyàwó tó wá di pé kí ẹ tètè lọ wo àjò. Nǹkan tí èmi máa sọ nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń rate fíìmù mi, mo bí mo ti rate ẹ̀jẹ̀ ń tó rate lẹ́ẹ̀kan sí, máa fún wọn ní 9/10 because ó make sense gidi gan ni. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ tètè lọ torí ìparí ọ̀sẹ̀ la wà yìí. Ẹ tètè ṣe kí ni? Ẹ glue to your screen torí eléyìí eré àgbéléwò yìí ó wọ̀ tí time yín láti wò. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo ti fẹ́ máa lọ nìyẹn. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ó dàbọ̀. Ó kàn sọ pé kí n má bínú ni. Ibo ló wà láti last week? Wo má bèrè yẹn lọ́wọ́ mi sí i, ibo gangan ló wà báyìí. Baby, why now? Kí ló ṣe tó ń ṣe báyìí? Wo ó mọ nǹkan, má worry rẹ̀ pé o ti ready, o fẹ́ káríra, tó bá dọ̀tun la máa pè é, a máa rí a later. No, má ṣe bẹ́ẹ̀ náà. Ó tún láti pẹ́ jù. Okay, ṣó lè jẹ́ kí n fojú kan bóyá bí 5 minutes. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo dé sí yẹn ni mo sọ pé mo wà. 5 minutes, bá ti rẹ fún bóyá bí 5 minutes, then kò wá dé máa lọ. Okay, mo ń bọ̀ bẹ́ẹ̀ sí, I'm coming right away, but mi nílò ju 5 minutes lọ. Yes, now 5 minutes. Bó bá ti jù bẹ́ẹ̀ lọ kó máa lọ. All right, máa rí ẹ soon. All right.